Afínjú àtọlọ́rọ̀ wọ́n gbéra wọn. Ọ̀bùn ràdìràdì òun aṣiwèrè wọ́n pẹ́gbẹ̀fà. Òòrọ̀ kanjú àtolè dédé lórí panṣágà wọn àbíkú ọgbọọgba lòṣì. Ọ̀rọ̀ ọjà ìsìn tí ń ṣẹlẹ̀ láàárín àwọn oníṣẹ̀ṣe àti àwọn mùsùlùmí. Orí gbogbo ọ̀jọ̀gbọ́n òjókòó yóò wò wípé kí ni wọ́n fẹ́ ṣe sọ̀rọ̀ yìí tí ó fi lójútùú. Àmọ́ lábẹ́ pàtàkì àtòdodo ọ̀rọ̀, fúnra àwọn mùsùlùmí ni wọ́n ti láwọn ibìkan tí ọ̀rọ̀ yìí ti láàhẹ́ wá. Lára àwọn ibi tó ti ní ààhẹ́ láyé ọjọ́ sí, àṣírí làáfà ń polówó. Láyé ìsẹ̀yìn ńkọ́, ẹ mọ̀ gbọ́ òṣòlẹ̀ tó dájú wà. Kí ni wọ́n ń pè lóṣòlẹ̀? Ṣénu Kùránì láti. Àti ráàfà tó sọ pé ànábì jẹ gbèsè kú. Ṣebí lọ́dọ̀ yín náà. Àti ráàfà tó sọ wípé ànábì kọ́dí fújìràt tí wọ́n ní omi jáde látàpàpọ̀ ànábì, wọ́n ní ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. Lára àwọn Islamic scholar yín náà ni tó ní àpọ́nbótó ni wọ́n fi pe tànábì. Àbí bẹ́ẹ̀ kọ́, ohun tá à ń pè ní sọ̀híhù Buhari yìí, bá a bá rí kan ẹni dọ̀ yìí fún mi, àwọn tí ò fẹsẹ̀ rinlẹ̀. Ohun tí ò fẹsẹ̀ rinlẹ̀ tẹ́lẹ̀ fi ṣe òpó ẹ̀sìn. Ṣebí inú ilé ẹni ló yẹ ká ti máa jòkú tó onídodo. Ìpìnlẹ̀ ló ti wọ́, amúkùn ẹrù ẹ̀ wọ́, ó lókè lẹ́wọ̀ ẹ̀wù ìsàlẹ̀. Látọjọ́ tó ti pẹ́ nìsàlẹ̀, Islam la fi mọ̀ wípé fáàrí fún ní kọ́bùlà àǹtàbùdù ní ẹmọ̀ mí kẹ́ tó mọ̀ sí ní ọ̀pọ̀lọpọ̀ wà ní Islam ní pọ̀mọ̀. Lábẹ́ àǹfààní àtòdodo ọ̀rọ̀, àwọn tí wọ́n láǹfààní tí wọ́n bára wọn jà ni wọ́n pè ní Christian Muslim Herbalist. Lọ́nà wo ló fi rí bẹ́ẹ̀? Tẹ́ ẹ bá wọ̀ ọ̀pọ̀lọpọ̀ tó jó oníṣẹ̀ṣe tó ṣe pé oníṣẹ̀ṣe gangan tí wọ́n bí wọn sínú ifá, tí wọ́n bí wọn sínú ọ̀kàkẹ́bọ tí kagúnláyà, àwọn kọ́. Àwọn tí wọ́n ti láǹfààní tó yẹ pé a bí sínú Christianity, àbáwọn tí wọ́n ti láǹfààní tí wọ́n ti ṣe Islam rí, wọ́n ti rí ibi tí ẹ̀sìn yìí kù sí ni wọ́n fi padà síbi ìṣẹ̀ṣe. Ló fi jẹ́ pé bí Christian tó bá jẹ́ Christian tó bá gba Islam, ẹ rí wípé bí òun ó ṣe mú Islam tiẹ̀ yóò le kókókó. Bẹ́ẹ̀ náà ni tá a bá rí mùsùlùmí tó bá di Christianity, bí ó ṣe mú Christianity ẹ̀ yóò le kókókó. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó padà ilẹ̀ fi máa gbọ́ kéwú lẹ́nu wọn ni wọ́n fi láǹfààní, wọ́n fi wò pé ohun tó nǹkan báyìí ló wà ní Kùránì, nǹkan báyìí làfà wá sọ. Orí onífá gangan ò ní bọ́ débi Kùránì, bẹ́ẹ̀ ni wọ́n ní bọ́ gbé ohun tí wọ́n pè sọ yìí Buhari. Orí wọn wá ní àlà lọ́wọ́. Gbogbo ẹni tó bá láǹfààní tó bá lóun fẹ́ bá wèrè jà yóò padà di wèrè. Tá a bá láǹfààní tá a láfẹ́ mọ bára wa jà, ìkankan náà ní gbogbo wa, àti oníṣẹ̀ṣe àti mùsùlùmí. Látijọ́ tá nàbì ti wálé ayé, tá a pè ní atama nabiyyin wa imam mursalin, àwọn oníṣẹ̀ṣe ń bẹ. Àwọn kan ò gbà tànábì. Bẹ́ẹ̀ náà ni a lè expect kí gbogbo ayé kan ṣe Islam. A mọ bára wa gbé nítorí lọ́jọ́ tá a dáyé tá a dá Ádámù àti ìyá wa Háwà, kò sí ohun tí ń jẹ́ Islam. Àwọn kan ni wọ́n ń ṣe kó tó di ipa mú Islam wà lẹ́yìn ọ̀rẹ́ yìí. Ẹ jẹ́ kó ní kálukú ó ṣe tiẹ̀. Làkúndélé kún wálé ẹ̀dín. Bọ́sán bá ti já ọrùn ọ̀dọ̀pá, tí bàtà bá já kò yọ dì kalẹ̀. Mélòó mélòó babaláwo tó jọ̀rẹ́ àáfàá, mélòó mélòó àáfàá tó jọ̀rẹ́ babaláwo. Ọ̀pọ̀lọpọ̀ àáfàá lónìí bá a bá délé lékúlẹ́já, ẹni tí wọ́n mú kọ́sítọ́mà jù, ohun tí babaláwo ó rà kò tó ìtafà rà. Agbada tí ń bẹ lẹ́yìn ìkùlé àáfàá tí wọ́n fi ń jó oògùn ó ju ìfẹ́ balẹ̀ babaláwo lọ. Ètùtù làwọn ń ṣe yìí. Àwọn babaláwo ogun òṣòògùn táwọn àáfàá, ọ̀pọ̀lọpọ̀ oògùn tó ń jẹ́ ní ìsìn ọwọ́ àwọn àáfàá lẹ́ẹ̀ ti gbà. Níbo ni wọ́n ti gbà á? Mélòó nínú àáfàá àbí mélòó nínú babaláwo lẹ́ẹ̀bánú mọ́ṣáláṣí
kò wọ́pọ̀ kẹ́ ẹ bá babaláwo nínú mọ́ṣáláṣí. Àìmọye àáfàá láti ń bá lọ́dọ̀ babaláwo, àìmọye àáfàá ló ṣẹ́fà, àìmọye ṣégè, mùkádìdìrìn, mùkáwèrè, ọ̀pọ̀lọpọ̀ wọn bàtà ti jákùn, ọ̀pọ̀ ọmọ ti dàpọ̀ ní wọ́ọ̀dù. Ó ti wá gba kíni ewúrẹ́ tó wọ̀sọ aláwo, ó ti gba pẹ̀lẹ́pẹ̀lẹ́. Lẹ́yìn ká fọgbọ́n ṣe é, utilize your brain and make use of your senses. Never you argue. Ẹ jẹ́ kó oníkálùkù ó ṣe tiẹ̀. Oníkálùkù we have equal rights. Ẹ jẹ́ kó oníkálùkù ó ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Ẹ jẹ́ kí eléégún ó ṣe eégún, kọ́lọ́yà ó ń bọ́ yá. Gbogbo ohun tá à ń ṣe, ẹ jẹ́ á fi Ọlọ́run lẹ̀ sáyè ẹ̀. A lè gbìjà Ọlọ́run. Kò sí bá a ṣe fẹ́ ṣe. Bá a bá la fẹ́ jà, tí Mùsùlùmí fẹ́ bóníṣẹ̀ṣe jà, bọ́ ọ bá wọnú agboolé rẹ níbo lẹ ti dìde. Ṣàṣà lágboolé tá a ti dìde lónìí tó ṣe wípé wọn ò lóró ìdílé. Kí ló bóró ìdílé ṣe nínú àṣà àti ṣe Yorùbá ni? Àṣà àti ṣe Yorùbá ò sì lè parun. Nígbà táàdì sì ti ní ó bọ̀lọ̀ wá tọ́ mìíràn ìmà. Kéèyàn nífẹ̀ẹ́ àṣà àti ṣe ìlú rẹ̀, ara àgbàgbọ́ náà ni. Mò ń fà àkókò yìí rọ gbogbo àwa Mùsùlùmí wípé ìjà kọ́ leléyìí. Fagọ̀ díẹ̀ sí tíntín, bọ́ ọ bá lọ gbọ́n jura rẹ lọ. Gbogbo ẹni bá wá wíjàre lórí ọ̀rọ̀ yóò padà tẹ́. Ọ̀rọ̀ yìí wá dórí gbogbo àwọn oníṣẹ̀ṣe. Ifá ní kíyín ní mo ré tẹ́lú Ọ̀rúnmìlà ní kíyín mi ṣe àkúrùgbà. Ifá ní kíyín ọmọ eléko lé mọ́jàdí, Ọ̀rúnmìlà dúdú, eyín ẹnu rẹ̀ sì funfun bí òkìnkín. Káwú fún ni ká fẹ́, ká sọ̀rọ̀ fún ni ká gbà òun ní ìyẹn ọmọ èèyàn. Àwọn ìfẹ́ àfọ̀gbà ní fi ká àbomi sẹ́nu. Gbogbo ayé ti ń wòye wípé ẹ jàre, ẹ mọ́ wàá padà sóde. Ẹ̀kejì, ẹ jẹ́ á fìfẹ́ bára wa gbé. Ẹ jẹ́ á bára wa ṣe pẹ̀lú ìfẹ́. Ìfẹ́ lélẹ́dùmarè fi dáyé, ìfẹ́ lélẹ́dùmarè fi pinnu ohun gbogbo. Gbogbo ẹni tẹ́ ẹ fẹ́ bájà yìí, ìṣẹ̀ṣe yín náà ni. Bàbá ẹni, ìṣẹ̀ṣe ẹni. Ìyá ẹni, ìṣẹ̀ṣe ẹni. Olólùfẹ́ ẹni gan, ìṣẹ̀ṣe ẹni ni. Ẹ jẹ́ á bára wa gbé. Ká sì láǹfààní ká bára fìfẹ́ lò. Gbogbo ẹni tó bá ti ń tẹnu àbùkù bẹ́sìn ẹlẹ́sìn yóò padà ní wàhálà lọ́jọ́ àhẹ́. Àwọn kan láwọn kan ló dájà yìí. Wọ́n láwọn Yorùbá nation ló dá wàhálà àwọn Mùsùlùmí lẹ̀. Ẹ kúrò lórí ẹ̀. Abdul-Lateef lọ́jọ́ tí ń bẹ́ tí ń láǹfààní ti ṣe cooperative pẹ̀lú àwọn Christianity. Ẹjẹ́ àbí kí ni wọ́n fi ṣe é ṣùtá tí bí lẹ́tà bọ̀bù ni. Kò sẹ́ni tí wọ́n mọ bú ẹ̀sìn rẹ̀ tí ò ní padà ní àwọn ẹlẹ́sìn kejì tí wọ́n fẹ́ wá ọ̀nà tí ó fi ṣubú. Gbogbo àwọn nǹkan kan wà tó yẹ pé bọ́ ọba ti ń tẹnu àgẹ̀rẹ̀ bẹ́sìn ẹlẹ́sìn wàhálà ó padà wà. Gbogbo tí wọ́n ń pè ní comparative lórí ẹ̀sìn ẹlẹ́sìn, ẹ fi oníkálukú lẹ̀ yóò ṣe tiẹ̀. Làkúndínlẹ̀kún wálé yẹ̀dín. Comparative nínú ẹ̀sìn a máa já wàhálà alẹ̀. Gbogbo ẹni bá fẹ́ mọ̀ nípa ẹ̀sìn míì yóò lọ sórí social media yín àbí kó lórí péjì yín. Tẹ́ ẹ bá fẹ́ attack ẹ̀sìn ẹlẹ́sìn, expective orí béèyàn bá gbáyàn létí ọ̀tún, mọ́ wò pé ìfọ́tí ni ó fi dá padà, ó lè jẹ́ kú. Bá a bá wa mọ báná bí ṣe precious sí wa, tá a mọ bí Al-Qur'ani ṣe rí lọ́dọ̀ wa, orí ìwọ ni ó dùn. Wá fagọ̀ díẹ̀ sí tíntín, ká mọ́ bá láǹfààní, ká mọ́ tàbùkù bá ohun tí wọ́n pè ní Islam, ká mọ́ tàbùkù bá ohun tí wọ́n pè ní ìṣẹ̀ṣe. Ìfẹ́ ni kẹjá fi bára wa gbé. Ọmọ ìyá kan náà ni wá, ẹjá jọ fìfẹ́ bára wa lò. Ìfẹ́ lélẹ́dùmarè fi dálé ayé, ìfẹ́ ló fi dùn gbogbo.